àwọn ìránṣẹ́ Ọlọ́run ti ń jáde lọ́lọ́kan ọ̀jọ̀kan o tí wọ́n ti ń fi sí Awíkoko ìyún Rotimi Lara Wotowoto tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé Rotimi ti ń jábọ́ yìí ti ń rébọ́ ti ń fi sáwọn ìránṣẹ́ Ọlọ́run lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkàn ló ti bẹ̀rẹ̀ sí ń fi ọ̀rọ̀ tó fi ń gún lára tó sì ń wú gbogbo àwọn òwò àbàjẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí tó ń wú gbogbo ẹ̀ síta fún gbogbo aráyé àmọ́ gbogbo ìṣesí Rotimi kò bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run míì lára látàrí pé ó ń tàbùkù wọn tábà sì ní káwọ́ lóòótọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ọ̀gbẹ́ni títí ń pè jáde tẹ́ bá wò wọ́n fínífíní ẹ rí i pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ń bẹ lọ́wọ́ wọn ní tòótọ́ bó tilẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tí Rotimi ń ṣe kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́rùn bẹ́ẹ̀ ni onírúurú ti wò pé títí bọ̀bọ́ yìí gan ti pọ̀ jù gan tígbà ti pọ̀ jù gan bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń tì lẹ́yìn náà ní máa ń so ń bẹ̀ pé à ń bẹ lẹ́yìn rẹ̀ ẹ wò ó ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ta ni ìránṣẹ́ Ọlọ́run tó ti jáde tí ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Rotimi ẹ gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà ni ẹ wò ó ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹjẹ ń sáré gbé yín débẹ̀ torí ń bẹ́ ńlẹ̀ lóníràbájì gan ni o ẹ wò ó ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá tí mo wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tuntun lẹ́gbẹ̀ẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí àgò kélébé kan náà ń bẹ ń bẹ notification bell ni wọ́n ń pè é òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo kúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. Rotimi ó kì í gbọ́ràn mo ti sọ fún ẹ má máa generalize ohun tó gbé dání ohun tí ó máa fa ìjà wa nìyẹn má máa generalize tó ń pè ní ìwà táwọn ènìyàn ń wù kì í ṣe gbogbo pastors kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe gbogbo n tó ń sọ yẹn àwọn ìránṣẹ́ Ọlọ́run kan bẹ tí Ọlọ́run gbọ́ sí wọn tó ẹkùn tó bá béèrè Olódùmarè yóò sì ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ sórí gbogbo tó ń ṣe yìí yóò bọ́ lọ́wọ́ pẹ̀lú bó ṣe máa ń generalize gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lóòótọ́ ẹni tó bá jẹ gbìyìn ló bá kú gbìyìn àwọn tó bá hùwà ìbàjẹ́ dandan ní káṣírí wọn ó tú ìyẹn ò kàn mí ṣùgbọ́n kó o máa generalize ẹ̀ kó o máa sọ pé Jésù exist kó o máa generalize ẹ̀ kó o máa bú gbogbo ìránṣẹ́ Ọlọ́run ìyẹn là nígbà fún ẹsẹ̀ mò ń sọ fún ẹ nígbà tọ́lọ́run bá máa kọlù ẹ ó máa kọlù ẹ gidi ni o ní kó má bá wọn tí ó ṣe àìdá wí àwọn ló mọ̀ ní tó wù wọn ni wọ́n ń ṣe mi ò ní ó má bá wọn wí o mi ò dẹ̀ ní kó má tú àṣírí ẹnikẹ́ni ẹni tó bá hùwà ìbàjẹ́ kó fèsì ibi pẹ́nátì ẹ̀ ìyẹn ò kàn mí ṣùgbọ́n kó o máa generalize àwọn ìránṣẹ́ Ọlọ́run kó o máa generalize ẹ̀ pé bákan náà ni gbogbo wọn rí rárá o ìwà ìbàjẹ́ ni kí Ọlọ́run má bàa kọlù ẹ mo sọ fún ẹ ìkìlọ̀ ńlá ni torí pé ìwà tó ń wù yìí kù díẹ̀ káàtó mo sọ fún ẹ má sì mí gbọ́ èmi ò ní kó má ohun tó bá wù ẹ́ ni kó ṣe ṣùgbọ́n máa generalize àwọn ìránṣẹ́ Ọlọ́run ó kábùkù ń bẹ gidi èmi mọ̀ pé àwọn ohun tó ti ṣe yìí ti kó bá rìn àjò ayé ẹ̀ náà bẹ́ẹ̀ mo sọ fẹ́ lọ jáwọ́ mbẹ̀ mo fẹ́ kó o bẹ̀ sí sọ wípé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan sì wà sí Ọlọ́run dá wọn lóhùn má máa sọ pé Jesus is a scam má máa sọ wípé Jesus is not exist má máa sọ pé Bible is not exist má sọ yẹn mọ́ kàn máa gbé wọn jáde individual ntí pásọ ṣeré o ntá ní báyìí ṣeré o ẹ o lè máa sọ yẹn jáde ṣùgbọ́n kó máa generalize ẹ̀ èmi tí mo wà lórí òkè mo ṣe wà báyìí orí òkè ni mo wà tí mo ti ń bọ́ lọ́run sọ tí mo ń gbàdúrà tí mo ń kígbe sọ tí mo ń bọ́ lọ́run sọ̀rọ̀ lórí ìgbésí ayé mi ìbẹ̀rẹ̀ nìkan ti wá dúró sí tí wọ́n máa sọ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kan fake ni ẹgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run kan lè jẹ́ fake bọ́ kì í ṣe gbogbo èèyàn that's why tí wọ́n fi gbọ́dọ̀ máa ronú tó láwọn onímọ̀ràn gidi àwọn tí ẹjọ́ kóra yín jọpọ̀ yẹn kẹjọ máa fura yín nímọ̀ràn wípé kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló lè máa sọ̀rọ̀ bẹ́yẹn sí àwọn kan bẹ oh my God Olúwa ti bá adá májẹ̀mú ohun tó bá béèrè Olúwa yóò sì ṣe so kíyèsára èmi ò ní àsìkò rárá bí torí mo ní sọjí tèmi lọ kíyèsára kó yé sọ ọ̀rọ̀ bẹ́yẹn kó má bàa padà ṣègbé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run wà fẹ́ẹ̀kì wà nínú ayé bó ṣe wà kò sírú ẹ̀sìn kò sírú ibi tó dé láyé tí ò sí àwọn fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ni Olúwa yóò dẹ̀ máa tú àṣírí àwọn ènìyàn tó jẹ́ fẹ́ẹ̀kì nínú iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni Olúwa máa tú àṣírí wọn torí pé ohun tó o bá ti jẹ ọwọ́ tó o bá jẹ́ lọ́nà àìtọ́wọ́ padà pọ̀ náà ni bẹ́ẹ̀ ni kò sóhun tí a kò ní fi hàn ohun tó ń fara sí orí òrùlé lọ́ọ́ ti kéde ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kò sí àṣírí mọ́ torí aṣọ ìkéré tẹ́pìlì ti fàyà kò kàn mí ṣùgbọ́n tí èmi ń kìlọ̀ fún ni pé má máa bú àwọn ìránṣẹ́ gbogbo máa sọ pé gbogbo wọn ẹ̀yin olórí burúkú tẹ́pìlì ní pásọ̀ ẹ̀yin kìíní kan ìwà ìbàjẹ́ ni ìwà ìlẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ nínú ilé pé ìgbà téèyàn ò jáde ní rere bẹ́ẹ̀ lórí no inú Christianity ló ti jáde bó ṣe jáde ńbẹ̀ yẹn tó bá kíyèsí ó mọ̀ pé àwọn kan sì wà tọ́jú lóòótọ́ àwọn èèyàn gidi sí wa o àwọn tí wọn ò ṣùṣàgà àwọn tí aṣọ wọn oh my God tí aṣọ wọn tí ò yí erùpẹ̀ àwọn tí wọ́n dúró nínú Ọlọ́run àwọn ẹni òtítọ́ àwọn ẹni tá àwa mọ̀ èmi mọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé oh my God tó bá ṣépè fún ọ bó ṣe bá fi ẹrẹ́ bó ṣe máa bá kú nìyẹn bẹ́ẹ̀ ni mo mọ̀ wọn dáadáa so kó kíyèsí ara dáadáa
fún àǹfààní ayé ẹni it's just advice for you. It's just advice for you. Máa generalize tó máa ń dùn mí nìyẹn. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátá gbogbo Jesus is a scam, don't do that again. Lórúkọ Jésù gbogbo àwọn tá à ń gbọ́ mi àtàwọn tẹ̀ ń wò mí ojú yóò lè fọ́ etí yín ò dẹ̀ nídìí. Ẹ bá mi share kó dọ́dọ̀ àwọn ènìyàn wọ̀nyí kó dọ́dọ̀ Daniel Rotimi bẹ́ẹ̀ ni mo tún sọ fún lónìí kó kíyèsí ara kó yé generalize ọ̀rọ̀ Jésù mọ́. Àwọn wòlíì Ọlọ́run ṣe wà o àwọn tí Olúwa gbọ́ tiwọn àwọn akọni nínú ìgbàgbọ́ wọn wà àwọn tó dúró tán àwọn tí wọn ò lu jìbìtì bẹ́ẹ̀ ni àwọn tí wọn ò lu jìbìtì ṣẹ́rí ọ ní o débì kan tó bá mọ àwọn kan tó bá súnmọ́ wọn ó mọ̀ pé Ọlọ́run wà ní àti wọn bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo wà ní program kan lánàá èmi náà fún ní wàásù bẹ́ẹ̀ mo ń sọ fún wọn bẹ́ẹ̀ pé mo sọ fún gbogbo ayé nígbà tí o lè jí instrument church mi lọ tọ́jú instrument wa lọ ọjọ́ sátidé mọ́jú sunday mo gbójú sókè mo ní Olúwa ìrìn àjò ogún ọdún rèé ọjọ́ tó ti pè mí tápẹ́ mo fi èké gba wánìyàn lọ́wọ́ èèyàn rí tàbí kankan bẹnu lé mi nípasẹ̀ ìrú ni mo fi ní má jẹ́ rí mọ́ mo yọ̀ǹda pátápátá ṣùgbọ́n dáa pé gbogbo tí mo ní ìwọ Ọlọ́run ló pèsè mo fẹ́ mọ bí tí instrument yẹn wà áńgẹ́lì Olúwa dẹ̀ sọ fún mi bóyá máa lọ sí UI tó bá ti dé UI ẹni tó bá dé UI wọ mọ́tò ọjọ́ tó bá ti wọ mọ́tò ọjọ́ bọ́ọ̀lẹ̀ ní báríkà ó fún mi ládírẹ́sì yẹn wọ street yẹn ó dárúkọ church kan bẹ̀ béèrè church yẹn ibẹ̀ ní instrument yẹn wà mo dẹ̀ débẹ̀ mo bá bẹ́ẹ̀ wọ́n tẹ̀sí ẹ̀ lọ́wọ́ ni mo débẹ̀ èmi sọ fún ọ kó lè àwọn ìránṣẹ́ Ọlọ́run wa o àwọn tí Ọlọ́run sì ń gbọ́ tiwọn àwọn tó dúró de Olúwa ó ní àwa tó dúró de Olúwa wọ́n tún agbára wa ṣe o a ó fi yẹ̀gò kébìdì ó sáré kí ó sì rẹ̀ wọ́n kò ní rẹ̀ wọ́n wọ́n á rìn àárẹ̀ ò sì ní mú wọn àwọn èèyàn tó dúró de Olúwa ń bẹ àwọn èèyàn tí Ọlọ́run gbọ́ tí wọ́n wà àwọn tí ẹ̀mí mẹ́nu wọn ò tí wà polluted ń bẹ so mi ò fẹ́ kó máa generalize pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kí ìbínú Olúwa kó má bàa kọlù ọ Rotimi àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí torí kò sí bó ṣe ní agbára tó kò sí bó ṣe ní agbára òkùnkùn tó níwọ̀nba ìgbà tó o bá kọlù ẹ̀mí mọ́ ẹ̀mí máa ṣe lọ́gbẹ̀ẹ́ ó máa ṣe ìwọ ló tẹ̀sán pé ẹ̀mí mọ́ exist pé àlùjọ̀nù ló gbàgbọ́ nínú àlùjọ̀nù nínú ẹ̀mí èṣù ó gbàgbọ́ èṣù ló ń gbénu ẹ̀ mo sọ́ọ́rì gan èmi kìlọ̀ fún ẹni torí mélòó lára rẹ àbí o àfi tọ́lọ́run ò bá tún gbàdúrà àwọn ìránṣẹ́ àwọn àyànfẹ́ mọ́ torí pé òun ta ẹrẹ̀ sí wọn lára Ọlọ́run ò dẹ̀ nígbà àwọn tọ́lọ́run gbọ́ tiwọn wà o àwọn tó ń dúró dolúwa àwọn tí wọ́n dúró di àsìkò àwọn tí wọ́n ń retí ìjọba Ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ àwọn tí wọ́n ń retí bíbọ̀ Jésù Kristi wọ́n ń bẹ bó ṣe sọ pé kò exist mo fẹ́ kó kíyèsára lórúkọ Jésù mi ò ní àsìkò rárá bí bẹ́ẹ̀ ni lórúkọ Jésù wà rí àánú gbà gbogbo èyí tẹ́ ń gbọ́ mi tẹ́ ń gbọ́ mi ẹ bá mi ṣe kó kan ọkùnrin lára bẹ́ẹ̀ ni àwọn tẹ́ bá fẹ́ràn èyí tẹ́ bá dẹ̀ wẹ́ tó bá dẹ̀ wù tó bá wù kó ṣe òun ló mọ̀ èmi ò sọ pé n tó ń ṣe yẹn ò dá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó máa generalize gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ohun tí ọ̀dà ni ó kù díẹ̀ káàtó God bless you in Jesus. gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí wọ́n ní wọ́n sọ pé bí Awíkoko ṣe ń ṣe wọ́n ní wọ́n sọ pé kò dáa wọ́n ní ó dáa wọ́n ní ṣùgbọ́n kó yẹ kó àwọn ìránṣẹ́ Ọlọ́run papọ̀ mọ́ wípé kò sí Ọlọ́run wọ́n ní Ọlọ́run sì wà bíi tàtijọ́ ẹ̀mí tèmi. ẹ tún káàbọ̀ padà èèyàn mi bó lẹ ṣe rí i sí abẹ́rẹ́ post kí n gbà kan jè kàn ẹ wo ẹ máa bá mi kọ́mẹ́ǹtì sísàlẹ̀ fọ́nrán yìí bó lẹ́yìn ṣe rí fọ́nrán yìí sí gbogbo ọ̀rọ̀ tí ń jábọ́ tí ń rébọ́ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run yìí bó lẹ ṣe rí i sí ẹ já pàdé lábala àríwú sí nsàlẹ̀ fọ́nrán yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ò tí ì fọ́lọ̀ wa náà ẹ má gbàgbé láti bá ń tẹ follow button tàbí kẹ́ bá ń tẹ subscribe button ẹ̀yẹn kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwọn anírìn jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ̀lé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní o má jẹ tíìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wo tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni o tún nu ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.